Aláròyé máa wí o. àjálù ńlá amẹ́ríkà tẹ 90 ọmọ ogun àti ọkọ̀ ogun iran rì pátápátá sínú òkun. ó kéré tán òkú èèyàn 87 tí wọ́n jẹ́ ọmọ ogun ojú omi ilẹ̀ iran ni wọ́n ti rí fàyọ nínú alagbalúgbú omi òkun India lágbègbè orílẹ̀-èdè Sri Lanka. bẹ́ẹ̀ ló sì kù nǹkan bíi 90 èèyàn míì tí wọ́n sì ń wá tí kò sẹ́ni tó lè sọ bóyá àwọn náà ti kú sómi ni o àbí wọ́n sì wà láàyè lábẹ́ odò. àjálù ńlá yìí ṣẹlẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹta ọdún 2026 yìí nígbà tí àdó olóró amòòkùnṣọṣẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà ṣe àkọlù sí ọkọ̀ ojú omi ilẹ̀ Iran lójú omi. níṣẹ́ làwọn ọmọ ogun Amẹ́ríkà yin àdó náà bá ọkọ̀ ilẹ̀ Iran tí àdó olóró ọ̀hún sì fa ìbàdí ọkọ̀ náà ya. èyí ló mú kí omi ráàyè wọlé tí ọkọ̀ náà sì bẹ̀rẹ̀ sí rì sínú òkun pẹ̀lú àwọn ọmọ ogun àti èèyàn tó tó 180 tó wà nínú rẹ̀. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ akọ̀wé iléeṣẹ́ ètò ààbò Amẹ́ríkà ọ̀gbẹ́ni Pete Hegseth kéde fáwọn oníròyìn ní Pentagon pé ọkọ̀ àdó olóró amòòkùnṣọṣẹ́ Amẹ́ríkà ti tẹ ọkọ̀ ogun ilẹ̀ Iran rì lónìí sínú òkun tí wọ́n rò pé ààbò ti wà fún wọn. ó tún ní ikú wọ́ọ́rọ́wọ́ la fi pa wọ́n níṣe la ṣe wọ́n sẹ́mú láì pariwo. igbákejì mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀‐èdè Sri Lanka ti tan ìmọ́lẹ̀ sí bí àkọlù náà ṣe wáyé. ó ní ọkọ̀ ológun ilẹ̀ Iran tí wọ́n ń pè ní frigate Iris Dena yìí ń padà sí ìlú Iran láti èbúté India tó ti ń bọ̀. àmọ́ láti òkèrè réré ní nǹkan bíi 100 máìlì ni àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ti fi ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ dọdẹ ọkọ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi àdó olóró tó ń fò lójú omi àti lójú òfurufú ránṣẹ́ sí ọkọ̀ ọ̀hún. ṣé ọmọ rẹ kì í tẹnu ìbọn jò? àwọn àdó yìí ló fa ọkọ̀ ológun Iran ya níbàdí. ó kó ṣìbáṣìbò bá àwọn tó ń tukọ̀ tí ọkọ̀ náà sì fi bẹ̀rẹ̀ sí rì sómi. àwọn aláṣẹ ilé ìwòsàn ìjọba tó wà ní èbúté Sri Lanka ní ìlú Delhi fìdí rẹ̀ múlẹ̀ pé òkú àwọn ọmọ ogun ojú omi Iran 87 ni àwọn adóòlà ẹ̀mí ti fàyọ nínú omi. wọ́n tún rí àwọn èèyàn 22 míì fàyọ láàyè bó tilẹ̀ jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n wà tí wọ́n sì ń gba ìtọ́jú pàjáwìrì lọ́wọ́ ní ọsibítù Sri Lanka. Aláròyé gbọ́ pé èèyàn bíi 60 míì ni wọ́n sì ń wá tí wọn ò tí ì rí òkú tàbí ààyè wọn nínú nǹkan bíi 100 tó wà nínú ọkọ̀ ológun náà. nínú fídíò kan tó ṣàfihàn ìṣẹ̀lẹ̀ aburú yìí lórí ẹ̀rọ ayélujára níṣe ni òkú èèyàn léfò téńté káàkiri ojú omi bí ìgbà tí apẹja bá fi àwọn òkú ẹja lódò. àwọn aláṣẹ Sri Lanka ní igbe ẹgbàwá àwọn èèyàn tó rì sómi náà làwọn gbọ́ tí wọ́n fi da àwọn akọ́ṣẹ́mọṣẹ́ adóòlà ẹ̀mí sójú omi láti ṣèrànwọ́ bóyá wọn yóò sì rí ẹ̀mí àwọn tó fara kááṣá àkọlù náà dù díẹ̀. èyí ló sì mú kí wọ́n rí èèyàn 22 tó ń gba ìtọ́jú lọ́wọ́ fàyọ. ẹ ó rántí pé láti bí ọjọ́ 3 sẹ́yìn ni ìjà tó ń lọ láàrin orílẹ̀-èdè Iran àti ilẹ̀ Israel ti ń gbóná jọjọ. ilẹ̀ Amẹ́ríkà sì ti dá sọ̀rọ̀ náà láti gbèjà ilẹ̀ Israel. èyí ti ṣokùnfà ikú ọ̀kan nínú àwọn olórí ẹ̀sìn àti aláṣẹ ilẹ̀ Iran alàgbà Ayatollah Ali Khamenei. bó tilẹ̀ jẹ́ pé Iran náà kò gbàgbẹ̀rẹ́ bẹ́ẹ̀ làwọn náà ń fi àdó olóró ṣọwọ́ sí ilẹ̀ Israel tí òkú èèyàn àti àwọn ọmọdé ń sùn bẹ́ẹ̀rẹ̀bẹ́ láwọn orílẹ̀-èdè méjèèjì yìí. Faith Adébọlá ló ṣe àkójọ ìròyìn yìí fún ìwé ìròyìn Aláròyé.